Asọ̀rọ̀ fìjà lọ TV. Ẹ̀yin Balógun Ọdẹ́rìn láti ìlú Ìbàdàn, ẹ kú ìrìn sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ilé bàbá wa Alaafin Abímbọ́lá Akíìmù Ọ̀wọ́adé, ẹ kú ìrìn. Ọba Abímbọ́lá Ọ̀wọ́adé okú àmójúbà Balógun Ọdẹ́nlàyọ̀ ọmọdé yìí ká lókè Ìbàdàn ọmọ fàtírí ìyàwó tó ti rí wọn lórúkọ bẹ́ẹ̀ ṣe ni bí òjò tó bá gbọ́ ọ̀fà wọn ló gbèsè rẹ̀ dé lónìí àjàgbọ́ ọmọdé ń lọ áńdí o etí rẹ̀ ò ní ọmọ àdìgbàdà wọ́n mà ní wọ́n dálù. Wọ́n dẹ̀ dálù tó bá ń kó. Torí ara ti fi nílẹ̀ yìí pé ẹ ti wọ̀nyọ́ ara rò fún mi wọ́n á fi nọ́mbà ìtọ́jú pé ojú àbáká yẹn ló yẹ kí n ti kíní káàbọ̀ ilé bá bọ́ mi ìbọn mẹ́lẹ́rù kí wọ́n á máa ṣàlàyé ààfin Ọ̀yọ́ fún yín látọjú àbáká kó tó di pé àwọ̀ gbàgede ibi tí a fi gbogbo kò sí lọ so ó ká mi mọ́ ni so mi ò mọ̀ bóyá àtẹ̀lé ojú sọ́wọ́ èyí torí mo fẹ́ ṣàlàyé orí ọ̀fẹ́ ni wípé ìdílé bàbá wa Ọdẹ́yìnká Ọdẹ́yìnlọ wọ́n wá bẹ Aláàfin wò so wíwá sáàfin ìlú Àtìbà yìí ìtàn ńlá ló jẹ́ mo sì sọ pé jẹ́ pé àlàyé bí àfihàn ló ti rí màá ṣàlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ fún wa kó tó di pé àwọn gbọ̀ngàn lọ ṣùgbọ́n tó bá yẹ pé a lè gbójú sọ́wọ́ ẹ̀yìn láti ẹ̀yẹ padà sẹ́yìn nítorí jagunjagun àbáyé inú wa dùn mo sì fẹ́ tún kó tó di pé àwọn gbọ̀ngàn lọ torí pé bàbá bá gbàlejò yín lẹ́kùnrẹ́rẹ́. So inú wa sì dùn lórúkọ ikú bàbá yìí. Akin ọ̀sà. Ìfẹ́lì látàn. Wọ́n sọ̀rọ̀. Gbogbo àfi ló ní àṣà. Bẹ́ẹ̀ni. Ara ìwọ̀ tí ń bẹ láàfin Ọ̀yọ́ kò ní wípé àìmọ̀ bẹ́ẹ̀. Káró lè. Ó tó di pé wọ́n máa. Àwa tiẹ̀ ti fẹ́ kọ́ gbájú Aláàfin. So ẹ̀yin èèyàn mi ọ̀gá ọ̀fọ̀sàmù lóru. Yes sir. Akọni ọdẹ lọ. Láàfin Ọ̀yọ́ Àtìbà. Ọdẹ́nlàyọ̀ ọmọdéyìnká. Àwọn súnmọ́ àwọn alálẹ̀. Ẹ bá ń fi wọ́n jókòó. Ọmọ fàtírí ìyàwó. Ó sì yípo bá ń lọ yàrá tó wà nínú àrùn wọn tó jẹ́ ìwọ̀dà àtàwọn bẹ́ẹ̀ ni Ẹsẹ̀ kábíyèsí bá láàfin o. Ẹsẹ̀ kábíyèsí bá láàfin o. Kábíyèsí o. Akíọ̀sà. Báńkò pì. Àtún àtàbí wọn ti dáná rọ. Gbọ̀ngàn bíi tí a ti gbàlejò ní. Ìjọ ti bá lè wẹ̀sẹ̀ wọ̀wọ̀.
ọba tí ń gbà ọba tí ọba. nítorí wípé ojúbọ òkun ọkọjú sí ọjọ́ àgbàlá yẹn kí la fi sọ orí àgbàlá yẹn ní àgbàlá òkun ìbẹ̀rẹ̀ Aláàfin ti gba àwọn àlejò jẹ́ àwọn àlejò ibi tí Aláàfin ti gba àlejò wọn lò ní apá ọwọ́ ọ̀tún gbọ̀ngàn àgbàlá àkókò nù lẹ́yìn náà ti máa mọ̀ nínú ìtàn Supreme Court ilẹ̀ Yorùbá nù gbogbo ẹjọ́ tí a bá fẹ́ dá àti Jẹ̀ṣà ní o àti Ifẹ̀ ní o anywhere tó bá ti jẹ́ ẹjọ́ tó bá lé lápá gbogbo àwọn ọba yòókù ọ̀bá ká wọ́n ó fi ọ̀daràn yẹn ránṣẹ́. alẹ́ fọ́ọ́rẹ́. ní àgbàlá àkókò àgbàlá ètò gbẹ̀yìn ó ní òde àárọ̀ ìbẹ̀rẹ̀ ni kábíyèsí máa gbàlejò bíi president àwọn lọ́balọ́ba so bí àlàyé ààfin Ọ̀yọ́ bó ti rí ní mọ́ńbé nìyẹn torí pé tí mo bá fi yan kí ọ̀pọ̀ ọ̀rọ̀ lásìkò. UNESCO ààfin Ọ̀yọ́ ààfin Gege ó jẹ́ ààfin méjì lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n rẹ́gísítà gẹ́gẹ́ bí heritage palace pé ààfin ìṣẹ̀ǹbáyé ìdí nù tó fi jẹ́ wípé àwọn bàbá wa ní ká má pa owó ìṣẹ̀ǹbáyé wọn ìṣòro ẹ̀ tí ń wọlé yẹn àpẹẹrẹ ní gbogbo rẹ̀ ló nìkan rẹ̀ ojú àbáta yìí ni àwọn Aláàfin ìyẹn fi máa ń gbà wọlé tí wọ́n bá fẹ́ wúyè fún bálàfin kan bá jẹ ní apá ọ̀tún ní àyè ìbẹ̀yẹn ni wọ́n lu òbí fún wọn wọlé fún ọ̀gbọ́dọ̀ wọlé ilé wọlé wọ́n lu òbí wọlé bí wọ́n bá sì wọlé tán àwọn ìdìbò tó yẹ kí wọ́n ṣe wọ́n sáré sí àwọn ìdìbò yẹn ní pápápá bí wọ́n ti ṣètò yẹn tán ni wọ́n ṣe ojú rẹ̀ pa. ìbá ń ṣe kábíyèsí fọlọ́. Asoro Fìjàlọ TV.